àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ gbọ́ ìdí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ ìdí rẹ̀ láti gbọ́ o. Báyìí nínú àtẹ̀jáde kan, ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn ìbára ìlú sọ̀rọ̀ àti ọgbọ́n inú, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, èyí tó gbé jáde ló ti wá ṣe àlàyé bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ. Ó ní lótìtọ́ àti lódodo ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ wọn ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n àlàfo wọn àti ààyè wọn kò ṣí sílẹ̀ látàrí pé ohun gbogbo ló ń lọ ní ìlànà sí ìbámu sófin pẹ̀lú bí ètò Nàìjíríà ti rí o. Ó ní gbogbo rẹ̀ ló ń lọ lọ́wọ́ ntòní sẹ́lẹ́sẹ̀. Ní ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún tí a wà nínú rẹ̀ yìí, lààrẹ Bọ́lá Ahmed Tinubu ló tẹ ọkọ̀ bàálù létí lọ ilẹ̀ èkèrè láti lọ rèé fún ara ní ìsinmi ọlọ́sẹ̀ méjì, ní ìgbà tí igbákejì rẹ̀ Kazeem Shettima náà tẹ ọkọ̀ bàálù